ṣé ẹ mọ ohun tó burú jù láyé? Ohun tó burú jù tí mo lérò wípé ó ní agbára jù ó ní kéèyàn ó máa fi ojú ọ̀rẹ́ wòyàn, kọ́ ọ mú ní kòríkòsùn rẹ̀, kọ́ ọ mú bí ọ̀rẹ́ bí ọmọ ìyá, kọ́ ọ máa finú kan bá lò, ṣùgbọ́n kó jẹ́ ọ̀tá fún ọ. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ la ti gbọ́ tó ń ṣẹlẹ̀. Ìdí nìyí tí a fi máa ń jáde ní gbogbo ìgbà wípé mọ̀ ní ráàrẹ̀ ọlọ́ọ̀rẹ́ léèyàn. Òbí gan máa dání. Ọmọ ìyá ń dára wọn. Ọkọ àti ìyàwó ń dára wọn mélòó mélòó lọ́rẹ́. Àwọn míì wọn ò ní orí ọ̀rẹ́ alálùbáríkà o, wọ́n sì mí gbọ́ o. Àwọn míì sì rèé, Ọlọ́run ó ṣàánú ni. Tó o bá ti wá wo ayé rẹ fín, ó sàn kó o dá wà láìlọ́rẹ̀ẹ́ ju kó o wọ́n tí ó mọ̀ kú ọ sínú ìyọnu lọ. Mo wo program kan lórí platform ojú abẹ. Ó ní agbára o. Kí ọ̀rẹ́ èèyàn pè, kéèyàn ó sì wà ní balùwẹ̀ kó máa wẹ̀ dání, kọ́rẹ́ ó sì máa ṣe kíni, kó máa screen record ìhòòhò ọ̀rẹ́ rẹ̀, kó wá rè send ẹ̀ sọ́kọ ọ̀rẹ́ rẹ̀ pé abẹ́ẹ̀rí ilé àlè ló wà, lọ́rẹ̀ẹ́ tó o mọ̀ wípé òun àti ìyàwó rẹ̀ ń jà lọ́wọ́, kán mọ̀ tí ẹ̀ jà lọ́wọ́ gan. Ǹjẹ́ tó ọ̀rẹ́ rìkọ́ọ̀dù ìhòòhò ọ̀rẹ́ rẹ̀, ẹni tó o pè lọ́rẹ̀ẹ́, láti lè mọ level tí ìkà ń gbénú ẹlòmíì dé. Sórí àsán pé wọ́n ń rí ọ tínú rẹ̀ ń dùn. Wọ́n ń rí ọ tó jẹ́ wípé look like what you are passing through. Sì jẹ́ èèyàn kan tó jẹ́ máa ń sọ̀rọ̀ ẹbí rẹ̀ fún yàn, tó jẹ́ pé tó ó ti tò. Wọ́n sáà rí ọ wípé all is well with you. So o mọ̀ pé yóò mọ bí ọ̀rẹ́ kan nu. Ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ ọkọ tiẹ̀, a ti fi dára wa lẹ́kọ̀ọ́ wípé àbẹ́ẹ̀rí ní tọkọ mi ṣe. Tètè jẹ́ kó mọ̀ wípé mọ́ ọkùnrin ṣe máa ń ṣe nù. Ọkọ tèmi ọkọ ni o, kì í ṣe irú rẹ̀. Sọ́rí bí wọ́n ṣe bá yé rẹ̀ jẹ́ mú ó mọ̀ wá tẹ́jọ wà ń kàtígórì kan náà. Torí inú ó mọ̀ bí ẹ wípé ìwọ wà òkè ibi tó wà. Àwọn àti yànnàná bóyá àtúntú tọ́pìkì yẹn ṣe. Àwọn ọ̀rẹ́ onílara, wọn ò fẹ́ káwọn ó máa yọjú ń lọ. Ilé wọn ò fẹ́ kó wà perfect. Wọn ò tiẹ̀ fẹ́ kí ilé tí gan kó wà perfect ju tàwọn lọ. Everything tí wọn náà fẹ́ kó máa jẹ́ number one. The moment tí ó bá ti lè ń jẹ́ wípé ó ti ń bọ́ sí second, third, ẹ ní ìṣòro pẹ̀lú wọn. Ẹ̀yin lè mọ̀ ṣùgbọ́n wọ́n ti ní problem pẹ̀lú yín. Wọ́n lè mọ̀ wípé ilé tí gan ẹ̀yin náà ń fọgbọ́n lò ní, àbí ta ni ó lóhùn o, ta ló ní ò ní one or two things ń dojú kọ. Wọn ò ní mọ̀ pé ń fomi lo tí ni ẹ̀kan jẹ́ lẹ́jọ́ ni. Inú ó sì mọ̀ bí yàn. Ó wá mú ìhòòhò ọ̀rẹ́ rẹ̀, ó send ẹ̀ sí kíní. Irú àwọn ọ̀rọ̀ báwọn, woman yẹn sì tún nice ni. Torí tá a bá ní ká wò ó, ẹni tó bá lè ìgbọ́rọ̀ rẹ̀ wá bá ó sì fẹ́ kó parí ni, ó jẹ́ èèyàn tó dáa ni. Àwọn á ń pín káàkiri láàrin ara wọn. Ó yẹ kó ti wà ní àtìmọ́lé. Òfin dè. Òpin òwò ní òwò kiri. Screen record rẹ̀ ńgbà tí ó mọ̀. Òfin dè. By now, ó yẹ gbogbo eléyìí tí ń sọ pé ìyá ọkọ ń ṣe ẹ̀ kú ni. Ọkọ dẹ̀ ti wọ́nu pé kíní. Irú ìyá ọkọ rẹ tó kù ní ìsìn, ó lè jẹ́ pé ibi tó bá wà ni wọ́n ti máa fún ní information wípé ìyá ti papòdà o. Yóò ti yẹ́yin olóye èèyàn. Ọwọ́ à ń jókòó bá a rojọ́, kò lẹ́jọ́ náà. Ẹ̀rẹ̀ máa yanjú rẹ̀ nílé ẹjọ́ ni. By the time tí tó bá rí tí ò yẹ kó rí orí rẹ̀ ó pé
oríire ó pé abẹ́ẹ̀ rí sọ̀rọ̀ ẹ̀ náà nù sá ọ̀rẹ́ mi ni mi ò lè jẹun tí mi bá rí especially ẹ̀yin tó jẹ́ wípé ẹ mọ̀ wípé you see orí bákan ọjẹ́ sọ́ra wọ́n ṣe gbẹ́rù ọ látẹ̀yìn ni wọ́n mọ̀ wá ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìjà àjọ fi sàrí kọ́gbọ́n o wọn ò ní fi tèmi àti ẹ sàrí kọ́gbọ́n àǹtí yẹn ní ìsìn kò lè gẹ́ẹ̀tì ara rẹ̀ ṣùgbọ́n torí ohun àtọkọ tán ti jà tẹ́lẹ̀ ọlọ́run ló mọ ohun tó fàjà wọn tọkọ tún wá rírù nǹkan báwọn kí lọ rò wípé yóò mọ rò pé lẹ́nu ojú òní ta àjà náà ní tí yà wà ní ọ̀dọ̀ man friend tí ò sì sí ní man friend èèyàn mélòó ló fẹ́ sọ sórí àwọn ọ̀rẹ́ kan wà tó jẹ́ pé wọ́n close mọ́ ọ tó jẹ́ pé tó bá sọ nǹkan nípa rẹ̀ àfi tọ́lọ́run bá sọ̀kalẹ̀ tó ní bẹ́ẹ̀ kọ́ lórí o ló fi lè bọ́ yí torí wọ́n mọ̀ pé lọ́rẹ̀ kò rí kó sùn ẹ̀ kò lè rí tì ló bá tán ló bá yàn rẹ̀ dáràn ọlọ́run ó ṣàánú ẹ̀dẹ́ẹ̀dẹ́ o bó tó bá sì mọ̀ pé lẹ́jọ́ náà ni ọ́ dẹ́ẹ̀dẹ́ sọ́run ọ̀rẹ́ kan wà tó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ tí ẹ̀ mọ́lé tó ń gbé gàdìgbò wọn ò ní kọ́ńtàtì ọkọ rẹ̀ lọ tán báyìí ní lọ́wọ́ àbọ̀ mọ́lé tó ń gbé tí lọ́ọ́ fàáfàá ní o alájìkẹ́rì iná ẹ bá ń láìkẹ́ kọ́mẹ̀ntì ṣe dáàbò.